tí ọmọ mi obìnrin ọmọ ọdún mẹ́rìndínlógún mọ́lé láìṣẹ̀ wọ́n ló gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n. Obìnrin kan nílùú Àràndùn ní ìpínlẹ̀ Kwara ti ké gbàjarè sáwọn ọmọ Nàìjíríà fún ìrànlọ́wọ́ lẹ́yìn tó fẹ̀sùn kan àwọn ọlọ́pàá pé wọ́n ti ọmọ òun obìnrin tó jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógún mọ́lé fún odidi ọjọ́ mẹ́ta gbáko. Nínú fídíò kan tó mi ìgboro tìtì lójú òpó X, lobìnrin náà ti fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara pé wọ́n máa mú ọmọ náà dípò ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n fi ẹ̀sùn olè jíjà kàn lẹ́yìn tí ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ afurasí náà tó na pápá bora. Inú fídíò ọ̀hún la ti rí bí àwọn mọ̀lẹ́bí ọmọdébìnrin náà bí wọ́n ṣe ń pariwo lágọ̀ọ́ ọlọ́pàá pé kò tọ́ kí wọ́n ti ọmọ kékeré mọ́lé. Ìyá ọmọ náà sọ pé ẹ káàárọ̀ ọmọ Nàìjíríà, ẹ ṣàánú mi, ọmọ mi kan ló mọ̀ sí àṣemáṣe, a sì ti wá a ò mọ̀ rí. Àwọn ọlọ́pàá wá gbé mi, wọ́n tì mí mọ́lé, mo lò ọjọ́ mẹ́ta níbẹ̀, wọ́n sì gba owó béèlì lọ́wọ́ mi, wọ́n dá mi sílẹ̀ bí ọ̀sẹ̀ kan rèé, wọ́n mọ̀ tó padà wá, wọ́n wá mú ọmọ ọdún mẹ́rìndínlógún ọmọ obìnrin láti ìjẹta. Ìyá ọmọ náà ṣàlàyé pé ọlọ́pàá ó dúnkokò mọ́ òun pé wọn kò ní tú ọmọ náà sílẹ̀ àyàfi tó bá ṣẹ̀wọ̀n. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ó ti wá fèsì sí ọ̀rọ̀ náà pẹ̀lú àlàyé pé irọ́ tó jìnnà sí òótọ́ ni ẹ̀sùn tí mọ̀lẹ́bí náà fi kan òun. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ rẹ̀ SP Adétòun Èjìrè Adéyẹmí tó máa fi ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn ní ọjọ́ Ajé Monday, ó fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ọlọ́pàá mú ọmọdé ọ̀hún. Ó ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́ ó ní wọ́n fi ẹ̀sùn fífọ́ ilé sùn ní àgọ́ ọlọ́pàá tó wà ní Àràndùn. Afurasí lórí ọ̀rọ̀ náà tí ọlọ́pàá ti ń wá ní Timothy Aránsíọlá, wọ́n ló na pápá bora lẹ́yìn tí ọ̀rọ̀ ọ̀hún tó wa létí. A mọ̀ gbọ́ pé àbúrò rẹ̀ Esther Aránsíọlá, obìnrin ọdún mẹ́rìndínlógún, ó ń dáàbò bo afurasí náà lọ́wọ́ ọlọ́pàá. A mú ọmọdébìnrin náà sí àtìmọ́lé ní ọjọ́ 1 oṣù karùn-ún ọdún 2026 fún ẹ̀sùn pé ń dáàbò bo afurasí lọ́nà àti màmá dí iṣẹ́ ọlọ́pàá lọ́wọ́. Ọlọ́pàá ní ṣe làwọn bá ọmọdé náà wí, wọ́n gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ sílẹ̀ tí wọ́n sì fún ní bẹ́ẹ̀lì kó máa lọ sí ilé. Ó ní àwọn kò tí mọ́lé lọ́nà àìtọ́ gẹ́gẹ́ bí fídíò tó gba orí ayélujára kan. Lẹ́yìn náà ló ní kí àwọn aráàlú kí wọ́n má ṣe náání fídíò tí àwọn òbí ọmọ náà ṣe èyí tó milẹ̀ tìtì lórí ayélujára. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. A kú iṣẹ́ tàná, a kú múra ṣe tòní, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti ń rí. Àmín.